lẹ́yìn ọlọ́run ìyá tó bí mi Tinubu ló mọ̀ tó kàn. Bí Tinubu ṣe máa wọlé ní 2027 ó mà ló mọ̀ bá mi báyìí. MC Olúọmọ ló sọ bẹ́ẹ̀. Ààrẹ àwọn awakọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Musiliu Akínsàyà ẹni tí ọ̀pìyàn mọ̀ sí MC Olúọmọ mà ti wọ́gi lé ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé ó mà kùnà láti san owó fún àwọn òṣèré tíátà tó mà kópa nínú ìpolongo ìbò fún ààrẹ Bọ́lá Tinubu lásìkò ìpolongo ọdún 2023. MC Olúọmọ ní irọ́ tó jìnnà sí òtítọ́ ni ọ̀rọ̀ náà tó sì jẹ́ kó di mímọ̀ pé owó ara òun ìlò òun fi ṣe ìpolongo ìbò fún ààrẹ lásìkò náà. Ọ̀pọ̀ àwọn òṣèré tíátà bíi Fatai Adétáyọ̀ Lálùdé, Ronke Oṣòdì Òkè àti Ganiu Nafiu Alápinni ó mà ló mà jáde síta láti fi ẹ̀sùn kan ọ̀gá NURTW pé kò mọ̀ mú àdéhùn rẹ̀ ṣẹ lásìkò ìpolongo ìbò fún ààrẹ Tinubu àti gómìnà Babájídé Sanwó-Olú. Lálùdé ó ní MC Olúọmọ ó mà ṣe àdéhùn pé òun yóò fún oníkálukú wọn ní owó tó tó 1.5 million naira ṣùgbọ́n kọ́bọ̀ wọn kò mọ̀ rí gbà lẹ́yìn ìpolongo ìbò náà. Ní àkọ́kọ́ wọ́n fún wa ní 10,000 naira owó oúnjẹ ṣùgbọ́n wọ́n tún padà dá a dúró à ń fi ẹsẹ̀ rìn lọ ọ̀nà jíjìn lójoojúmọ́. Nígbà tí MC Olúọmọ yóò máa fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ yóò máa fi tẹ̀lé wa ní ìparí wọ́n já wa sí òfò. Lálùdé ló ṣàlàyé bẹ́ẹ̀ nígbà tó ń fèsì ẹ̀sùn náà. MC Olúọmọ ní òun kò ní ìdí láti mú owó ẹnikẹ́ni dání o tó sì jẹ́ kó di mímọ̀ pé owó ara òun ìlò òun fi kó àwọn òṣèré jọ tí òun sì tún san owó ilé tí wọ́n mà dé sí. Mo ń rí gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn mí mi ò kàn fèsì ní ohun tí mo mọ̀ ní wípé gbogbo wa jọ ṣe ìpolongo ìbò fún Tinubu papọ̀ ni. Ẹnikẹ́ni tí kò bá rí nǹkan kan kó jáde síta kó wá sọ̀rọ̀. Ẹnikẹ́ni kò fún mi lówó, mo lówó ara mi láti ṣe ìpolongo ìbò fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nítorí Tinubu ló kàn lẹ́yìn Ọlọ́run àti ìyá mi ní ìgbésí ayé mi o. Mo gba yàrá ilé ìtura 140 fún wọn lásìkò ìpolongo ìbò tí mo sì san 45,000 naira fún yàrá kan. Mo ń fún wọn ní owó ní ojoojúmọ́ wọ́n sì lo oṣù méjì nínú ilé ìtura náà. Kódà wọ́n ṣe ọjọ́ ìbí fún mi mo padà dé láti US ní àwọn èèyàn sọ fún mi pé kí n lọ sí ilé ìtura náà. Nígbà tí mo sì dé ibẹ̀ wọ́n ṣe ọjọ́ ìbí fún mi. Owó ara mi ni mo fi ṣe ìpolongo ìbò fún Tinubu tí màá sì tún ṣe ní ọdún 2027. Ẹ̀sùn tí wọ́n fi kàn mí kò lè yí ìpinnu mi padà nítorí Tinubu ni mo wà fún. MC Olúọmọ òun ló sọ bẹ́ẹ̀. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ tàná adẹ̀kú múra iṣẹ́ tòní òní lọ́jọ́ ṣẹ́gun kẹ́mi àti kásẹ̀gùn ọ̀tá lé kásẹ̀gùn ọ̀tá òde o ẹ̀jẹ̀ ayáṣẹ́ o.